Ilé-ẹjọ́ yá, ilé-ẹjọ́ yá, ilé-ẹjọ́ yá, òun lariwo tí àwọn òbí yìí tí wọ́n ń pa ò. A rò wípé ọ̀rọ̀ yìí ó ti lodò lọ mumi ni, ṣùgbọ́n a kò mọ̀ wípé Oríyọmí Hamzat àti Queen Naomi wọ́n tún ṣì ń padà lọ sí ẹ̀wọ̀n. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ ẹ rò wípé ẹ̀wọ̀n tí Oríyọmí Hamzat àti Queen Naomi pẹ̀lú principal ọ̀hún, ǹjẹ́ ẹ rò wípé ẹ̀wọ̀n tí wọ́n máa lọ báyìí, ǹjẹ́ ẹ rò wípé kò ní burú ju èyí tí wọ́n ti lọ látẹ̀yìnwá lọ? Ó dàbí pé eléyìí ó tún máa burú jáì torí wípé àwọn òbí àwọn ọmọ wọ̀nyí wọ́n tún ń pariwo ni pé àwọn ò ní gbà, àwọn ò ní gbà. Nǹkan tí wọ́n ń sọ nìyí. Ẹ̀yin olólùfẹ́ wa, tí ẹ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí, tí ẹ fẹ́ gbọ́ ibi tí ọ̀rọ̀ yìí tí ó máa já sí, ẹ tẹ subscribe button torí àǹfààní púpọ̀ lẹ ó máa rí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé àwọn òbí àwọn ọmọ tí ó kú, ẹ ṣáà rántí wípé ọmọ 35 náà ni ó gbẹ́mìí mì ní ojú ẹsẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Àwọn òbí àwọn ọmọ wọ̀nyí, àwọn ni wọ́n ti sọ wípé wọ́n ti padà lọ sí ilé ẹjọ́, wọ́n padà lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. Níbẹ̀ ni wọ́n ti ń pariwo wípé àwọn ò ní gbà, àwọn ò ní gbà àfi kí Oríyọmí Hamzat àti Queen Naomi pẹ̀lú principal ọ̀hún kí gbogbo wọn kí wọ́n padà lọ sí ẹ̀wọ̀n. Kan tí àwọn òbí yìí tí wọ́n sọ nìyí. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ gbìyànjú láti sọ nǹkan tí ó bá wà nínú yín. Ṣé ó dà bí àwọn òbí yìí bí wọ́n ṣe padà lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wípé kí àwọn Oríyọmí àti àwọn ẹmẹ̀wà rẹ̀ kí wọ́n padà sí ẹ̀wọ̀n? Kí ni ẹ lérò? Nǹkan tí ẹ bá lérò, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. A kò ní rí jù báyìí lọ. Ìròyìn ní ṣókí tí à ń wá fún yín rèé. Ó dìgbà.